Ǹjẹ́ ìwọ mọ̀ wípé o lè fi ewé gúre, ọbẹ̀ gúre àti ẹ̀bà o lè fi wo ọ́sà ẹ̀, ọgbẹ́ inú tó ń dà ẹ́ láàmú. Ó yá bá mi gbìyànjú kíní yìí wò. Wá gúre tó pọ̀, rí dájú wípé ó pọ̀ dáadáa. Kó wá kó ṣàn náà kó fọ̀, kó rí pé kò sí dọ̀tí ńbẹ̀ mọ́. Kó dà sínú pot, kó wá da omi sí. Omi tó bá máa dà sí kí omi yẹn jẹ́ déédéé gúre yẹn nínú pot yẹn. Tó bá ti wá dà sí, kó wá jẹ́ kó hó dáadáa. Kó wá bu omi yẹn jáde, kó wá fi omi yẹn tẹ̀bà. Kó dẹ̀ tún ti sí ọbẹ̀ gúre sílẹ̀. Kódà kó ní ẹja, kó ní oríṣiríṣi inú, má wá jẹ́ kó ta. Kó wá fi jẹ. Kí ara máa ní ẹ́ lọ́wọ́lọ́wọ́ nígbà yẹn, kó yẹ pé kí ni ọgbẹ́ inú ọ̀sà yẹn ó ti ní ẹ́ lára. Tó bá jẹ ilé tí mo sọ, wá ṣe sáàkì, wá ṣe dànsáàkì fún Ọlọ́run. Ọlọ́run ni àwa náà kọ. Ṣé ewé àti egbò yìí Ọlọ́run ti fílẹ̀ fún wa. Àṣírí ni ohun tí àwọn baba ńlá kò bàbá wa tí wọ́n fi ń wo ara wọn. Tí púpọ̀ ni wọn gan tó tún fi ń pẹ́ láyé. Ẹnìkan wá sọ fún mi pé àgbo ò lè ṣe, àgbo lè ṣe o. Tó bá ti gbìyànjú eléyìí wò, kó wá padà wá, kó wá ra permanent cure fún ọgbẹ́ inú gangan látọ̀dọ̀ Arewa Herbals 09061163611. Àwa ní Ìwòrò Ìbàdàn, àdẹ̀wà l'Abẹ́òkúta, shop 76B Lagelu shopping complex Ìwòrò Ìbàdàn 08081567817. Àwọn nọ́mbà wa tẹ̀lé kàn sí nìyẹn. Ẹ tètè o, ẹ gbìyànjú ẹ o, kẹ̀dẹ̀ wá ra nǹkan fún ọ́sà yín. Ire o, èmi ọmọ yín náà ni nítòótọ́ Arewa. Ẹ ṣé o.